oríṣiríṣi ọ̀nà òun làwọn èèyàn lè gbà di ẹni mánigbàgbé. Ara wọn bíi MKO Abiola, Sani Abacha, Awolowo, Tafawa Balewa, Nnamdi Azikiwe, Fẹlá Aníkúlápó Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ ni pé oríṣiríṣi ọ̀nà òun làwọn èèyàn lè gbà di mánigbàgbé, ṣùgbọ́n a lè rí àwọn tó jẹ́ pé látàrí ìwà ọwọ́ wọn tó jẹ́ ìwà dáadáa ni wọ́n fi di ẹni mánigbàgbé. Bákan náà sì lè rí àwọn tó jẹ́ pé látàrí ìwà wọn tó kù púpọ̀ káàtó ni wọ́n fi di ẹni mánigbàgbé. Lára àwọn èèyàn tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ò lè gbàgbé mọ́ látara ìwà tó le tó wà lọ́wọ́ wọn òun ni arákùnrin kan tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tó jẹ́ wípé bó bá ń bọ̀ wá àwọn èèyàn máa bẹ̀rù rẹ̀, bó bá ń kọjá níbì kan jìnnìjìnnì á máa bolẹ̀. Tọmọdé tàgbàlagbà wọn kì í lè wojú ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ta ni mò ń sọ nípa rẹ̀? Ẹni tí mò ń sọ nípa rẹ̀ òun ni Mufu Olóòṣà Oko. Ǹjẹ́ báwo ni Mufu Olóòṣà Oko ti jẹ́? Kí ni ìdí pàtàkì tó fi ń pè ní Mufu Olóòṣà Oko? Àwọn agbára wo ló wà lọ́wọ́ Mufu Olóòṣà Oko tí gbogbo ayé fi ń bẹ̀rù Mufu Olóòṣà Oko nígbà náà? Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ó yá, ẹ máa bá mi ká lọ. Ní àárín bí ọdún 1970 sí ọdún 1976 òun ni òkìkí Mufu Olóòṣà Oko kàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó tọwọ́ Mufu Olóòṣà Oko ṣẹlẹ̀. Láti ìgbà tí Mufu Olóòṣà Oko ti wà ní kékeré òun ló ti jẹ́ ọmọ tó jẹ́ pé ó lágbára, ó le díẹ̀, ó jẹ́ ọmọ tó jẹ́ pé a lè pè ní ìpátá ọmọ látàrí ìwà ọwọ́ rẹ̀. Síbẹ̀síbẹ̀ Mufu Olóòṣà Oko kì í sábà bínú láti kékeré. Ẹni tó jẹ́ pé àwọn èèyàn máa ń tọ́ ìjà rẹ̀ òun ni Mufu Olóòṣà Oko tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í fẹ́ jà látàrí wípé èèyàn tó ní ìwà ìrẹ̀lẹ̀ ni a sì máa bọ̀wọ̀ fún àgbàlagbà. Mufu Olóòṣà Oko kì í sọ pé kí ni àgbàlagbà ó ṣe nítorí pé ọmọ àgbà ni ó sì jẹ́ ẹni tó jẹ́ pé àwọn èèyàn ládùúgbò wọ́n fẹ́ràn rẹ̀ látàrí ìwà ìbọ̀wọ̀ fún tó wà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tọ́ Mufu Olóòṣà Oko nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tó wà ní kékeré yóò mọ̀ wípé ata tó iyọ̀ dùn òun ni Mufu Olóòṣà Oko. Bí ọ̀pọ̀lọpọ̀ bá ń pè ní Mufu Olóòṣà Oko, àwọn mìíràn lè lérò wípé bóyá ó ń bọ òrìṣà kan tí wọ́n ń pè ní òrìṣà oko ni tàbí ó wá láti ìdílé tí wọ́n ti ń bọ òrìṣà oko. Rárá o, Mufu Olóòṣà Oko ń jẹ́ orúkọ yìí látàrí àdúgbò tí wọ́n bí Mufu Olóòṣà Oko sí. Àdúgbò tí wọ́n ń pè ní Olóòṣà Oko ní ìlú Ìbàdàn òun ni wọ́n bí Mufu Olóòṣà Oko sí. Ó sì gbajúgbajà ní àdúgbò yìí nígbà tó wà ní kékeré. Bí ó tilẹ̀ jẹ́ wípé àdúgbò tí a pè ní Olóòṣà Oko ni wọ́n bí Mufu sí, ọjà ọba òun ló sì ló gbé dàgbà, ibẹ̀ ló sì ti ṣe ọ̀dọ́ rẹ̀. Àwọn èèyàn agbègbè Bẹ̀rẹ̀, Ìdí Ìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà náà wọn ò lè gbàgbé ẹni tí wọ́n ń pè ní Mufu Olóòṣà Oko látàrí wípé akíkanjú ẹ̀dá ni. Nígbà tó dàgbà sínú ọjà ó bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti ṣe òwò kéékèèké láti máa rí jẹ nítorí pé ọmọ tálíkà ọmọ tálákùtà òun ni Mufu Olóòṣà Oko. Kódà nígbà tá à ń sọ yìí Mufu Olóòṣà Oko a máa bá àwọn èèyàn tó wá rajà lọ́jà a máa bá wọn ru ẹrù tá à ń pè ní àbárù láti fi rí tọ́rọ́kọ́bọ̀ láti fi jẹun nítorí wípé Mufu Olóòṣà Oko ó lóbìí ṣùgbọ́n àwọn òbí rẹ̀ wọn ò rí ọwọ́ họ rí tó jẹ́ wípé ọmọ tí wọ́n bá bí òun tó bá ti dàgbà díẹ̀ òun ni ó wá ọ̀nà àtijẹ àtimú rẹ̀. Irú àwọn ìdílé báyìí òun ni ẹni tá a pè ní Mufu Olóòṣà Oko ló ti jáde wá. Ṣùgbọ́n ní kòpẹ́kòpẹ́ Mufu Olóòṣà Oko ní ẹnìkan ní agbègbè ọjà ọba ní ìlú Ìbàdàn. Ẹni yìí ó fẹ́ràn Mufu dáadáa. Mufu sì bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ awakọ̀ lọ́dọ̀ rẹ̀. Mufu Olóòṣà Oko di ẹni tó jẹ́ pé ó lè dá mọ́tò wà dáadáa, kódà ṣàṣà ní mọ́tò tí wọ́n gbé fún Mufu gbà yẹn tí Mufu ò ní lè wà. Débi wípé a máa wa píjọ̀tì, a máa wa ọkọ̀ akérò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó yá ó di pé Mufu Olóòṣà Oko bẹ̀rẹ̀ sí ní fi ọkọ̀ ṣe ìdánrawò tá a mọ̀ sí practice. Ó ń gbèrò láti àdúgbò kan sí agbègbè kan ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n nígbà tó yá ó di wípé Mufu di ẹni tó ń wa ọkọ̀ láti ìlú Ìbàdàn sí ìlú Pọ́tà. Mufu Olóòṣà Oko di gbajúgbajà láàrin àwọn awakọ̀ débi wípé àwọn èèyàn fẹ́ràn Mufu Olóòṣà Oko nítorí pé wọ́n mọ̀ pé akíkanjú ni tó sì lè dá ojú ogun kọ. Ìwà àti oríṣiríṣi ìṣe tó wà lára Mufu Olóòṣà Oko òun ni àwọn ará agbègbè fi ń fura sí wípé ó dàbí ẹni pé ọ̀dọ́kùnrin yìí ó ní nǹkan kan nínú tó yàtọ̀ sí ti àwọn ọ̀dọ́ yòókù. Eléyìí ló sì fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ràn rẹ̀ ní pàtàkì jùlọ bí wàhálà bá ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ lọ gbèjà ẹnìkan níbìkan, bóyá nǹkan kan ṣẹlẹ̀, bóyá ẹnìkan rẹ́ ẹnìkan jẹ, bí wọ́n bá ti pe Mufu Olóòṣà Oko yóò bá wọn dá sí, yóò sì gbìyànjú láti gbìjà ẹni tí wọ́n rẹ́ jẹ.
nígbà tó di pé ó di ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ débi wípé àwọn kan bá ara wọn jà ní àdúgbò látàrí èyí wọ́n wá ń wá ẹni tó jẹ́ pé ó lágbára láti lè gbèjà ẹni tí wọ́n rẹ́ jẹ wọ́n wá pọ̀n sí Múfú Olóòṣà Oko bó tilẹ̀ jẹ́ pé kò sí ní ìlú Ìbàdàn nígbà náà ó ti gbèrò lọ sí ìlú Port Harcourt nígbà tí yóò padà dé Ìbàdàn wọ́n fi ọ̀rọ̀ yìí lọ̀ ó sì lọ síbẹ̀ ó gbèjà ẹni náà ẹni tó rẹ̀yàn jẹ yìí ó jẹ́ ẹni tó lóògùn púpọ̀ Múfú Olóòṣà Oko ó sì da ẹni náà bolẹ̀ láti àsìkò yìí lọ òun ni gbogbo àwọn èèyàn lágbègbè Olóòṣà Oko Òjé Bẹ̀rẹ̀ Bódìjà ọjà ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bẹ̀rù Múfú Olóòṣà Oko nítorí pé ó ti di gbajúgbajà táwọn èèyàn sì mọ̀ gẹ́gẹ́ bí akíkanjú nígbà tó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó di wípé Múfú Olóòṣà Oko di ẹni tí àwọn èèyàn ń bẹ̀rù tó jẹ́ pé nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ wọn a máa pe Múfú Olóòṣà Oko Múfú Olóòṣà Oko kì í ṣe ẹni tó ní ìwà jàgídíjàgan láti ìbẹ̀rẹ̀ bí kò ṣe wípé ohun tí àwùjọ kọ Múfú Olóòṣà Oko tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ kan lọ sí agbègbè Èkìtì láti lọ ṣe ìnáwó nígbà tí wọ́n ń bọ̀ láti agbègbè Èkìtì yìí wọ́n ya ilé epo kan wọ́n sì bá mánéjà abẹ̀ níbi tó ti ń ka owó lọ́wọ́ Múfú Olóòṣà Oko kò rí irú owó báyìí rí ó kà á láyà ó sì sọ fún àwọn yòókù rẹ̀ wípé kí wọ́n jẹ́ káwọn já owó náà gbà lọ́wọ́ arákùnrin yìí Múfú Olóòṣà Oko àti àwọn èèyàn rẹ̀ wọ́n wọlé ti mánéjà yìí wọ́n sì gba owó lọ́wọ́ mánéjà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mánéjà yìí fẹ́ gbìyànjú láti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ayé ìgbà náà pe àwọn ọlọ́pàá ṣùgbọ́n Múfú Olóòṣà Oko ó fi agbára oògùn tó wà lọ́wọ́ rẹ̀ ó fi pa arákùnrin yìí láti ibẹ̀ òun ló ti gbé Múfú Olóòṣà Oko di ẹni tí gbogbo àwọn èèyàn ń bẹ̀rù fún nígbà tó padà sí Ìbàdàn lẹ́yìn tó padà sí Ìbàdàn ó di wípé ó di ẹrù jẹ̀jẹ̀ láàrin àwọn ìyókù rẹ̀ lára owó tí wọ́n jí gbé bọ̀ wá ní ìlú Èkìtì wọ́n pín láàrin ara wọn wọ́n sì fún Múfú Olóòṣà Oko léyìí tó pọ̀ jù nítorí pé òun ló pa idán náà ó wá di wípé owó ìjọ Múfú Olóòṣà Oko lọ́jú dáadáa débi pé àwọn owó tí ò rí rí òun ni Múfú Olóòṣà Oko bẹ̀rẹ̀ sí ní ná ládùúgbò ó wá wò wípé ǹjẹ́ bí owó yìí ṣe ń lọ yìí ṣé kò ní di ohun tí òun ò ní padà lówó lọ́wọ́ mọ́ eléyìí gangan ló fà á tí Múfú Olóòṣà Oko fi yí àdògán olè jíjà rẹ̀ àti ìwà jàǹdùkú rẹ̀ sókè ó wá di wípé Múfú Olóòṣà Oko bẹ̀rẹ̀ sí ní dá àwọn èèyàn lọ́nà débi wípé bí àwọn èèyàn bá ń lọ bí wọ́n bá ń bọ̀ wọn a máa bẹ̀rù Múfú Olóòṣà Oko látàrí wípé a máa dá àwọn èèyàn lọ́nà tí a sì máa gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá lọ́wọ́ àwọn èèyàn ní pàtàkì jùlọ owó bí ọ̀rọ̀ ilẹ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa pe Múfú Olóòṣà Oko láti wá bá wọn jìjà ilẹ̀ látàrí èyí ó di wípé Múfú Olóòṣà Oko tún bẹ̀rẹ̀ sí ní di ẹ̀rù jẹjẹ sí tí àwọn èèyàn sì ń bẹ̀rù rẹ̀ ní agbègbè ìlú Ìbàdàn nígbà náà ní kòpẹ́kòpẹ́ ó di wípé àwọn ọmọ Múfú Olóòṣà Oko wọ́n bẹ̀rẹ̀ sí ní mú oríṣiríṣi àbá wá wípé káwọn ṣe báyìí eléyìí ló fà á tó fi di pé Múfú Olóòṣà Oko ó bẹ̀rẹ̀ sí ní ja olè káàkiri débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rù rẹ̀ a máa dáná a sì máa gba ilẹ̀ a máa gba owó lọ́wọ́ àwọn èèyàn àti àwọn oríṣiríṣi dúkìá látàrí wípé Múfú Olóòṣà Oko ó lóògùn kò sí ẹ̀dá kan tó lè mọ̀ wípé ibi báyìí òun ni ibi tí ó jẹ́ ibi tí Múfú Olóòṣà Oko ti rí ògùn rẹ̀ látàrí wípé bí àwọn èèyàn ṣe wádìí Múfú Olóòṣà Oko tó wọn ò rí ìdí Múfú Olóòṣà Oko bó tilẹ̀ jẹ́ pé nínú sinimá kan tí Ọdúnládé Adékọ́lá ṣe wọ́n fi hàn wá nípa pé bóyá Múfú Olóòṣà Oko ní ìyá kan ṣùgbọ́n nínú ìtàn ìgbésí ayé Múfú Olóòṣà Oko gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe kò sí tó jọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Múfú Olóòṣà Oko ní ìyá kò sí àṣírí kankan tó tún sà wípé láti ọ̀dọ̀ ìyá rẹ̀ òun ni Múfú Olóòṣà Oko ti gba agbára kò sí ẹ̀dá kan tó lè sọ wípé níbi báyìí òun ni Múfú Olóòṣà Oko ti rí agbára tó ń lò nítorí pé a máa lọ fẹ́ bó bá yìnbọn mọ́ Múfú Olóòṣà Oko ìbọn ò lè ràn Múfú Olóòṣà Oko àti wípé oríṣiríṣi àwọn agbára tó jẹ́ agbára líle òun ló wà lọ́wọ́ Múfú Olóòṣà Oko tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa bẹ̀rù rẹ̀ nígbà náà ṣùgbọ́n nígbà tó yá ó di wípé Múfú Olóòṣà Oko ṣàṣemáṣe àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní wá Múfú Olóòṣà Oko kiri ọwọ́ àwọn ọlọ́pàá ó padà tẹ Múfú Olóòṣà Oko lẹ́yìn tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ adájọ́ ìdájọ́ ikú fún Múfú Olóòṣà Oko báyìí ni wọ́n ṣe fi ẹ̀yìn akọni ti àgbá ti ṣe Múfú Olóòṣà Oko ti ìlú Ìbàdàn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí òdútẹ́ fi ń wò mí kò ní fọ etí ẹ fi ń gbọ́ mi kò ní di ẹ bá mi pín fídíò yìí káàkiri tí gbà mẹ́ta tún máa pàdé ire o. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá lágbára lọ́wọ́ Ọlọ́run iná ò ní tán owó yín dáadáa ni a ó máa rí ara bára wa ṣe ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó ìkómọjáde òkú àgbà ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín ẹ má gbàgbé o gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó dìlífìrì o
kódà kó ṣe pé bọ́ńdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa fúnra yín lẹ́san owó delivery yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́ tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní Ganiya Fiji, ìròyìn tá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A máa retí yín o, ire la máa bára wa ṣe. Ó dìgbà.